ẹ wo Ibrahim, Igbakeji ọ̀gá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn, ìbọn rẹpẹtẹ ni wọ́n bá lọ́wọ́ òun nìkan. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ òfin mú ọ̀gbẹ́ni Ibrahim Abdulaziz tí wọ́n sọ pé ògbólógbò ọmọ ẹgbẹ́ òkùnkùn ni àti pé ọ̀pọ̀ ìgbà ló máa ń fipá bá àwọn obìnrin sùn lágbègbè Ìmàwéjẹ nílùú Ìjẹ̀bú Igbó ní ìpínlẹ̀ Ògùn. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 2:00 ọ̀sán ọjọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù kínní ọdún 2024 yìí lọ́wọ́ àwọn ọlọ́pàá tó ti ń dọdẹ rẹ̀ tó tí wọ́n sì fọwọ́ òfin gbá a mú. Onírúurú ohun ìjà olóró ni wọ́n bá lọ́wọ́ rẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lórí fóònù lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí sọ pé yàtọ̀ sí pé Ibrahim jẹ́ ọ̀daràn táwọn agbófinró ń wá, òun yìí kan náà ni igbákejì olórí ẹgbẹ́ òkùnkùn kan tó máa ń da àlàáfíà agbègbè ibi tó ń gbé láàmú gidigidi tó sì máa ń bá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé tọ́jú ìbọn tí wọ́n ń lò pamọ́. Òdútọ́lá ní igbákejì olórí ẹgbẹ́ òkùnkùn ayé ni Ibrahim yìí. Ìdí rèé tí wọ́n ṣe ń pè é ní alápatà láàrin wọn. Ẹ̀mí èèyàn kò jọ lójú rárá. Òun yìí kan náà ló dàbí igi lẹ́yìn ọgbà àwọn yòókù rẹ̀. Ọ̀dọ̀ rẹ̀ ní àwọn ojúlówó irinṣẹ́ tí wọ́n ń lò wà. Àwọn irinṣẹ́ yìí làwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún máa ń lò láti fi ṣiṣẹ́ burúkú ọwọ́ wọn nílùú Ìjẹ̀bú Òde nígbà gbogbo. Ikọ̀ àkànṣe ọlọ́pàá kan tó ti ń dọdọ rẹ̀ ló lọ fọwọ́ òfin mú nílé rẹ̀. Lẹ́yìn tá a gbá a mú tán ló jẹ́wọ́ pé ọmọléèwé Táìṣólàárí University of Technology tó wà lágbègbè Ìjẹ̀gùn lòun. Gbogbo iṣẹ́ ibi pátá ló kún ọwọ́ ẹ̀. Òun fipá bá àwọn ọmọbìnrin sùn, òun ṣiṣẹ́ ìjínigbé, ó tún bá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tọ́jú ìbọn tí wọ́n ń lò pamọ́. Lára àwọn nǹkan ìjà olóró tá a bá nílé ẹ̀ lásìkò tí a lọ mú yìí ni ìbọn olójú méjì tó jẹ́ tòyìnbó kan, ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn ṣakabùlà ti ìbílẹ̀ àti àwọn onírúurú ohun ìjà olóró míì ló wà lọ́wọ́ òun nìkan. Nígbẹ̀yìn, alukoro ní àwọn máa tó fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí kó lè lọ sọ gbogbo ohun tó bá mọ̀ níwájú adájọ́ gan-an. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.